Ọwọ́ ọlọ́pàá tẹ ọ̀daràn méjì tó pa ìyá arúgbó nípínlẹ̀ Ọ̀yọ́. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti tẹ ọ̀daràn méjì tó lọ́wọ́ nínú ikú arábìnrin kan ẹni ọdún méjìlélọ́gọ́ta ní agbègbè Orí Àpáta Ọ̀dẹ́rẹ̀mí níjọba ìbílẹ̀ Ìdó nípínlẹ̀ náà. Nínú àtẹ̀jáde kan tí alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Ọláyínká Àyànládé fi síta lọ́jọ́ Ẹtì Friday ló ti dárúkọ àwọn afurasí ọ̀hún. Àwọn náà ni Mohammed Sanusi ẹni ọdún méjìlélógójì àti Òwú James Àjà ẹni ogójì ọdún. Ó sọ pé àwọn afurasí méjèèjì ti wà lákọlò ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó rí sí ìwà ọ̀daràn ní olúlu ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe wí, arábìnrin ọ̀hún ni wọ́n bá nínú àgbàrá ẹ̀jẹ̀ lẹ́yìn tí wọ́n fi nǹkan gé e lọ́rùn. Àyànládé sọ síwájú pé aláàánú Samaria tí ó rí òkú ìyá àgbà ọ̀hún lẹ́bàá igbó ló fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Lójú ẹsẹ̀ ni wọ́n ti gbé òkú arábìnrin náà lọ sí ilé ìgbókùúsí tó wà ní Adé-Ọ̀yọ́ General Hospital fún àyẹ̀wò àti ìwádìí lórí ohun tó lè ṣokùnfà ikú rẹ̀. Bákan náà ni wọ́n ta wáyà yíká ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ láti dènà ẹnikẹ́ni tó bá fẹ́ gba ibẹ̀ kọjá kí ìwádìí wọn lè jọjú. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn afurasí ọ̀hún wà lákọlò ọlọ́pàá tí wọ́n sì ràn wọ́n lọ́wọ́ lórí gbogbo ìwádìí àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ń ṣe. Àyànládé sọ wípé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Fẹ́mi Haruna àti àwọn lọ́gàálọ́gàá lọ́fíìsì ìjọba ṣàbẹ̀wò sí agbègbè ọ̀hún láti mọ ibi nǹkan dé dúró àti láti bá ìdílé tí aburú náà kàn kẹ́dùn. Wọ́n ti wá rọ àwọn mọ̀lẹ́bí olóògbé náà pé kí wọ́n fààyè fófin pé kí wọ́n yéé ṣe ìdájọ́ lọ́wọ́ ara wọn. Bẹ́ẹ̀ sì ni wọ́n rọ àwọn olùgbé agbègbè náà láti fọkàn balẹ̀ kí wọ́n sì ran àwọn ọlọ́pàá lọ́wọ́ nínú ìwádìí wọn.